Holy Center Encyclopedic Britanniculation of Royal Tacologicality of Jomina Bonati. Àwọn Holy Center bá mi sọ̀rọ̀ kan lẹ́nìí. Ọ̀rọ̀ tó ń dẹ̀ bá mi sọ yẹn ó ní agbára púpọ̀. Ọ̀rọ̀ tó ń bá mi sọ yìí máa sọ. Ṣùgbọ́n tí bá ti sọ̀rọ̀ yìí tó bá ti gbọ́. Rí pé ó ṣíà ọ̀rọ̀ yẹn sí ọ̀dọ̀ family ẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n lè gbọ́ sétí kórí wọn kó lè pé. Kí ni àwọn Holy Center wá sọ òwe gbọ́ o? Wọ́n ní ọba àgbáyé mo ní ọba àgbáyé ọba àgbáyé wọ́n ní ẹ̀dákẹ́dá tó bá ti wà láyé tí ò bá ti fèsì business yẹ tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló lọ tọ́jú bọ̀ ní all the time. Òun ló mọ ẹni tó dá àtẹni tó dá. Òun ló mọ ẹni tó ṣe eré àtẹni tí ò ṣe eré. Wọ́n ní irú ẹ̀dá bẹ́ẹ̀ ọjọ́ tó bá máa kú dí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ a ò ní rí èèyàn kan tó máa rí sí ọ̀rọ̀ wọn tó máa dá sí wọn. So nǹkan tí àwọn Holy Center attract sọ ni wípé that means wípé ìwọ tó bá yẹ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa ń gbé lórí tí ò face business yẹ ìjọ tí ikú ọ̀rọ̀ ọlọ́rọ̀ bá máa pa á ìyàwó àtọmọ ayé ò ní retí ẹ̀rù wọn ò tẹ́ ní kí wọ́n pẹ̀lẹ́ wọn ò ní béèrè pé kí náà jẹ. Kí ìtumọ̀ ẹ̀ ni wípé ọba Solomon face your life ìwọ náà face your life serious with your life ẹ fi ìgbésí ayé ó lè gbésí ayé sílẹ̀ ìjọ tí o bá kú táyé bá pa ẹ́ torí ti ọ̀rọ̀ lọ́rọ̀ ọmọ ẹ ọkọ ẹ àti ìyàwó ẹ a ò ní rí wọn sí a ní rẹ́ni ṣe wọ́n pẹ̀lẹ́ gbí ara máa dà tó bá wọn ẹ kó pin tó bá wọn ẹ kó má pin ó kùn sọ́wọ́ ìwà tẹ́lẹ̀ dà gbígbí ọba àgbáyé tó lọ nìyẹn ara máa dà wọ́n ti kó fáìn bọ̀ ìjẹ ní odó ẹ gbogbo ẹ lọ.